Ọlọpaa mú Meji Balẹ nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń yọ wọ́n lẹ́nu l'Ẹlega. Ọwọ́ ọlọ́pàá agbègbè Elega nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ti tẹ méjì lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé kan tí wọ́n ń da àlàáfíà agbègbè náà láàmú nígbà gbogbo. Ọjọ́ Àìkú Sunday 30 oṣù kẹrin ọdún 2023 yìí làwọn ará àdúgbò náà tí wọ́n róhun tó ṣẹlẹ̀ ń sáré lọ pe ikọ̀ ọlọ́pàá tó rí sọ́rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ náà pé kí wọ́n wá fọwọ́ òfin mú àwọn méjì kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ẹyẹ pẹ̀lú àyè tí wọ́n ń bára wọn ja ìjà àgbà lágbègbè ọ̀hún. Lójú ẹsẹ̀ táwọn ọlọ́pàá ti gbọ́ sọ́rọ̀ yìí ni wọ́n ti ta mọ́ra tí wọ́n sì gba agbègbè ọ̀hún lọ láti lè lọ fọwọ́ òfin mú wọn. Ṣùgbọ́n báwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ṣe fojú kan àwọn ọlọ́pàá yìí ni wọ́n ti ṣínà ìbọn fún wọn, wọn ò sì bẹ̀rù rárá pé agbófinró ni wọ́n. Kíá làwọn ọlọ́pàá náà ti gbéná kojú wọn. Lásìkò náà ni ìbọn àwọn agbófinró yìí bá ọ̀gbẹ́ni Noah Ayọ̀bámi ẹni táwọn èèyàn mọ̀ sí Ànábì 7 àti Azeez Ọlọ́ládé ẹni táwọn èèyàn mọ̀ sí Bámsìn. Nítorí pé ibi tí ìbọn náà ti bá àwọn méjèèjì yìí kì í ṣe ibi tó dáa rárá ni wọ́n ṣe kú lójú ẹsẹ̀. Nígbà tọ́wọ́ àwọn ọlọ́pàá tó tẹ Kudus Sódìmú ẹni táwọn èèyàn mọ̀ sí Bababu àti Èkó. Lára àwọn ohun ìjà olóró tí wọ́n bá lọ́wọ́ wọn ni ìbọn ìbílẹ̀ olójú méjì kan, ọ̀bẹ olójú méjì 5, onírúurú oògùn abẹnugọ̀ngọ̀, ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn àtàwọn ohun míì tí kò bá òfin mu. Lákòókò ìkọlù náà làwọn ọ̀daràn ọ̀hún ṣe ọlọ́pàá àti méjì lára àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò so-safe tí wọ́n wà pẹ̀lú àwọn ọlọ́pàá náà léṣe tí wọ́n sì ti kó gbogbo wọn lọ sí ọsibítù fún ìtọ́jú. Nínú ọ̀rọ̀ kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Ọlárẹ̀wájú Yọ̀mí Ọládìméjì sọ pé ìṣàkóso òun kò ní fààyè gba àwọn ọ̀daràn rárá pé kí wọ́n fìlú náà sílẹ̀ ní kíá báyìí kí wọ́n gba ibòmíì lọ, àìjẹ́ gbogbo wọn ló ní wọn yóò fi mú kàtà òfin. Adéwálé Adéẹ̀yọ̀ ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.